Koikimedia making the work closer to your doorstep once again. Àṣà àti ìṣẹ̀ṣe ohun tó mà dára lọ́pọ̀lọpọ̀ ni àwa Yorùbá àwa la ní àṣà àti ìṣẹ̀ṣe. Gbogbo bẹ́ẹ̀ yẹn máa fi gbé. Mo ní ìgbẹ̀sì bá nà ní ìfọ́fẹ́. Vida.
Akọmọlúà. Gbogbo ẹ̀yà ara ilé tó wò wá lọ́wọ́lọ́wọ́ eku tó jó lọ́wọ́ ìlú wọn pè ní akọmọlúà. Ó ní orúkọ eku tó jó lọ́wọ́ akọmọlúà. Ó lórúkọ eku tó jó lọ́wọ́ báyìí.
Ẹ̀bùn eléyìí tí ẹ wò yìí ni wọ́n pè ní ẹ̀bùn eléyìí ni wọ́n pè ní èjìgbò. Ẹ̀bùn eléyìí ni wọ́n pè ní èjìgbò. Ẹ̀bùn eléyìí máa mú àdárì ní. Ẹni wípé ilẹ̀ Yorùbá á ní ohun tí ó pọ̀ lóríṣiríṣi ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Tí ẹ bá rí ẹ̀bùn ìbáyìí, ẹni wípé wọ́n fi ṣéènì fà á. Ṣéènì wà ní ara ẹ̀ tí wọ́n fi fà á. Tí ẹ bá rí báyìí, ẹni pé àdá wà ní ọwọ́ rẹ̀. Ara ohun tí àwọn bàbá ńlá wa tí wọ́n ń ṣe ní ayé àtijọ́, òun lélẹ́yìí tí ẹ̀ ń wò ní ojúwòrán yìí. Eégún orúkọ eégún eléyìí ni wọ́n pè ní èṣùgbò. Bí eléyìí ni àwọn babaláwa wọn máa ṣe ní ayé àtijọ́, tí ilẹ̀ Yorùbá tó fi ń ní ètò, tó fi ń ládùn, tó fi ń ní arinrin. Ohun tí àwọn baba ńlá wa tí wọ́n máa ṣe leléyìí ní ayé àtijọ́. Gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ báyìí, wọ́n ní ayé àtijọ́ wípé àwọn baba ńlá wa tí wọ́n bá ti ṣe ohun bí eléyìí, ìlú ó máa lọ síwájú, ìlú ó máa tùbà, yóò máa tùṣẹ. Ọmọ eléyìí fún mi ṣe ìbẹ̀rẹ̀ bìtìbìtì. Eégún nìkan náà mọ́ bọ́kọ sanyìnrẹ́ lábẹ́ ìyá. Ọmọ méjì fúre ní mọ́ sanyìnrẹ́ ní. Aṣọ àmájòrà. Ń gbọ́ ṣẹ́rẹ̀ yìí kú lé ìsàrò. Egi gbọ̀wọ́ egi gbọ̀ fún ràyìnràyìn. Kí lorúkọ eégún yìí? Arẹwà. Eégún eléyìí tí ẹ wò lójú wòran yín yìí òun ni à ń pè ní eégún arẹwà. Òun ni eégún tí wọ́n pè ní eégún arẹwà. Eégún tí ẹ ń wò ní ojú wòran yín yìí. Ó máa lẹ mẹ́kọ́ máa rí irun fẹ́ràn ìgbé ìgbégùn mi báyìí. Ọ̀jà ṣe. Ó mọ́lẹ̀ kó mọ́lẹ̀.
Kábíyèsí Olúgèlè ni wọ́n kí eégún lọ́wọ́ báyìí tí ẹ̀ ń gbọ́ ohùn wọn tí ẹ bá rí ẹ̀rí bí ohùn wọn ṣe ń já lólólólólóló. Ẹni ọjà kọ́yà láti lè fi ṣe ìbò àgbẹ̀bí ẹ̀kú láàrin mọ́yẹ̀ lọ́wọ́ Thank you.
Koikimedia bring the work closer to your doorstep. Egun tí ẹ ń wò ní. Egun tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí ni. Amóríkẹjẹ òun ni egun tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí. Amóríkẹjẹ. Egun eléyìí tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí òun ni egun tí à ń pè ní ìrẹ̀rẹ̀ àdó. Òun ni orúkọ egun eléyìí tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí. Mo lè dákú ọ. Ṣé wọ́n kí n bá dákú ọ? Orúkọ egun tí ẹ ń wò lójú ìwòran yín yìí ò ní. Ùrẹ̀rẹ̀. Egun eléyìí ni à ń pè ní ùrẹ̀rẹ̀. Ẹ rí wípé àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá ó jẹ́ ohun tí ó jẹ́ pàtàkì, ohun tó mú adùn tó lóyin ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá. Egun tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí ò ní. Wọ́n kí ọ̀nà mi lọ́gọ́dẹ. Wọ́n kí ọ̀nà mi lọ́gọ́dẹ àdúgbò lónìí. Bẹ́ẹ̀ kò tún kọ̀ọ̀kan lórí gbogbo ọlọ́gọ́dẹ. Èyí lọ́dún ojú ọ̀la máa ń jẹ́jẹ́ ọgbọ́n ọ̀nà pẹ̀lú ìkẹ́jẹ́. Ẹ̀rọ àtọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ ni mo ti kọ́. Bàbá ò ẹ jọ̀ọ́ ìjẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe kan tí ẹ ṣe lẹ́ẹ̀lì yìí bọ̀. Dáadáa.
Egún yìí ò ló bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin alálẹ́ tí ẹ wò wá lójú ìwòran tí ẹ wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí egún yìí ò ló bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí bàbá kí ni orúkọ egún ti yín? Ìjà ni wípé bàbá ẹ bá bínú ẹjọ́ bàbá ìyẹn ni wípé ẹ̀yin ò lè dọ̀bálẹ̀ fún ọba lọ. Lẹ́lẹ́ ọba kan lè dọ̀bálẹ̀ fún mi. Òkòkòrò lágbára lọ́rọ́ kìlọ̀. Ẹ lè dọ̀bálẹ̀ fún mi. Àfikún bá kàn. Àfi tí ẹ bá kọ̀ láti pé kẹ́ dọ̀bálẹ̀ fún ọba. Ọba ò lè dọ̀bálẹ̀ fún yín. Ẹ̀yin náà ò lè dọ̀bálẹ̀ fún ọba. Koikimedia bring it one closer to your doorstep. Tí ẹ bá rí àárí wípé ìṣẹ̀ṣe òun ni àgbà ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọdún egún. Koikimedia bring it one closer to your doorstep. Egun eléyìí tí ẹ ń wò yìí, orúkọ rẹ̀ ni Adìjà. Ni orúkọ eégún tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí. Koikimedia bring it the world closer to your doorstep once again. Mọ́mí wa ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ẹ káàárọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa kí èrò ọ̀nà. Àwọn ará ilé wọ́n wò yín báyìí nílé lóko ní ìrìn àjò ni wọ́n ti ń wò yín lọ́wọ́lọ́wọ́. Ìyá wa ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Èmi ni Chief Mrs. Ìyáàfin Ọmọwùmí ìyàwó àjẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Erélú ayé Yorùbá. Ẹ káàbọ̀ ìyá wa, àwọn ará ilé náà wọ́n kí yín wípé ẹ káàbọ̀ sí àárín wa.
ìyá wa ẹ jọ̀ọ́ kí ni ohun pàtàkì gan tó gbé yín wá sí ibi báyìí lénìí. Egúngún wa akọ́mọlúwà òun ló ń jà nílé nǹkan ṣọdún fún ẹjọ́ àti iléeṣẹ́ wa ẹjọ́ òbí máa tọrọ wọn ẹni tí gbogbo ìrìnàjò ẹgbẹ́ yìí tó bá ti wá gbogbo ẹ̀ láṣẹ. Màmá wa ìjẹ́ ẹ̀tẹ̀ lè sọ nípa ìṣẹ̀ṣe àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Ìṣẹ̀ṣe pọ̀ àwọn míì ṣe rí ní ayé fi dájú jù àwọn míì tó yẹ kó máa ṣe ìṣẹ̀ṣe wọ́n ní àwọn rìjù àwọn míì tó yẹ kó máa ṣe ẹlòmíì tó yẹ kó yẹ kápẹ́tà á ní òun dọ́kítọ̀ ẹni tó yẹ kó yẹ dọ́kítọ̀ á ní òun many things oníṣẹ̀ṣe ẹni tó yẹ kó ṣe ìṣẹ̀ṣe wọ́n á gbé àwọn lọ bò mí ṣé ẹ̀ gbọ́ Ọlọ́run ọba ló dájú fún ọkọ̀ láyé ewé àti èkúrọ̀ ló ó ní ká máa lò fún ti dáadáa. Ẹ ṣe ìyá wa ẹ jọ̀ọ́ nípa egúngún kan tí a tẹ̀ ń ṣe ọdún rẹ̀ lénìí yìí ìjẹ́ ó tẹ̀ ní egúngún míì tó tẹ̀ wà tó jẹ́ pé kò lè dọ̀bálẹ̀ fún ọba lúà àbí ó tẹ̀ ní egúngún míì tó jẹ́ pé ọba ló gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún. Egúngún tí ò lè dọ̀bálẹ̀ fún ọba wà òun náà pè ní egúngún re. Egúngún re. Ògbúdọ̀ dọ̀bálẹ̀ fún ọba egún tó ń lọ ta iná adúrú àtọ̀ á kì í kò lè dọ̀bálẹ̀. Ìyẹn ni wípé àwọn egún wọ̀nyí gan lára wọn lè dọ̀bálẹ̀ fún ọba. Bẹ́ẹ̀ ni egúngún tó bá tọ̀ wọn wá kò lè dọ̀bálẹ̀ fún ọba. Ẹ ṣe gan ni ìyá wa ẹ jọ̀ọ́ ìjẹ́ tiẹ̀ lè sọ fún àwọn aráalé kí ni pàtàkì egúngún gan ní ilẹ̀ Yorùbá. Ó máa ń jẹ́ kára èèyàn yá bẹ́ẹ̀ bá ṣàìsàn tó bá wà lọ́jọ́ ní ẹwà wo egúngún àfọ̀dìdí afẹ́ wo egúngún yẹn àbí kó wo bó ṣe ń jó ara àyà. Kí ni ohun mèremère tó jẹ́ pé tí egúngún bá tiẹ̀ ti jáde ó máa ń ṣe àǹfààní fún àwọn ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá. Ó pọ̀ nǹkan èrè nǹkan àǹfààní ó pọ̀ lóríṣiríṣi tẹ́gùn bá ti jáde láì ní pé kálẹ̀ rẹ̀ yá láì pé kíyà máa jẹ tẹ́gùn ṣe fún ó pọ̀ káàlẹ̀ káàlẹ̀. Ẹ ṣe gan ni ìyá wa ẹ jọ̀ọ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni ṣí mi sí Ọmọwùmí Àjẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ẹlẹ́gbẹ́ ayé mi ò bàjẹ́ àná ṣègbè. Ẹ ṣe gan ni ìyá wa. Koikimedia bring it what closer to your doorstep. A fẹ́ lọ sí ibi tí àwọn eégún yìí tí wọ́n jó dé kí a fi wọ ẹ̀yin aráalé tí ẹ láǹfààní láti máa wò wá ní ojú márùnmọ́ràn wa ti Koiki TV. Mo ní kó máa gbóúnjẹ yẹn jó. Kí lorúkọ ẹkùn yẹn?
dẹ̀ tún máa mú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe wá sí ojúwòrán yín. Once again, Koikimedia bring it to work to your doorstep. Bye for now.